Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi o. A kú gbádùn, a kú òwúrọ̀, a kú ọ̀sán, a kú alẹ́, a kú ìyálẹ̀ta, a kú gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa àti àsìkò tẹ́ wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni o, kì í máa ṣe kékeré. Ọ̀rọ̀ wúrà ọlá yìí. Wọ́n mà ní ó mà mean ní business. Wọ́n mà ní kó máa jẹ́ kí kábíyèsí gbádùn gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly. Ẹni tó jẹ́ pé ńgbà tó fẹ́ kúrò lọ́dọ̀ kábíyèsí ó máa fine. Bẹ̀ tí ń sìn yín, ó ti wá di wọ̀wọ́ torí kò lè wà bẹ́ẹ̀ yẹn kí kábíyèsí sọ pé òun fẹ́ approach ẹ̀. Kí ni kábíyèsí fẹ́ fi irú àwọn yẹn ṣe? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Òótọ́ ọ̀rọ̀ ni kéèyàn máa sọ. Ẹ jẹ́ á sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Tí ò bá jẹ́ pé àwọn tó ń wá wàhálà, mo mọ̀ pé iṣẹ́ àwọn olórí láàfin nìyẹn. Wọ́n lọ wọ́ wúrà ọlá wá pé kó wá gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ because gbogbo wọn, wọ́n ti sọ kábíyèsí di ẹfọ̀n lábàtà tólúkálùkù ń yọ̀bẹ tì, tó ń yọ̀bẹ tì. Òun ni wúrà ọlá pẹ̀lú gbogbo history ẹ̀ tí ò da kó tó kúrò láàfin, tó sálọ. Tó bá tiẹ̀ jẹ́ pé handkerchief ló tiẹ̀ fi lẹ̀ ńbẹ̀ àbí feeding bottle, ṣé ìbá tiẹ̀ tún dà? Kí la fẹ́ wá pe ti wúrà ọlá ń sìn? Ló ní lálálálálá òun fẹ́ wá gba tòun. Nǹkan tí òun bá bí kábíyèsí ṣe business, and business yẹn òun fẹ́ gba share tòun. Ẹ bá wa béèrè lọ́wọ́ Jéró ẹ pé kí ni kábíyèsí, irú business wo lòun àti kábíyèsí tán ní papọ̀? Torí wọ́n ti sọ kábíyèsí yẹn di ATM. Wọ́n sọ kábíyèsí pé kábíyèsí gbogbo nǹkan tó ní pé kó pọ́n. Wọ́n ní ìyẹn tiẹ̀ sọ pé nǹkan tí kábíyèsí bá ní kó pín tòun fún òun láti bo síbo. Ṣé ó mọ irú ẹ̀ ni ò ṣe dúró pé ó mọ̀ pé òun máa padà wá gba ogún tòun? A gbọ́ àwọn tó tiẹ̀ bímọ fún kábíyèsí pé kó fáwọn lógún wọn, kó fáwọn lógún wọn. Although àwọn tọ́n ní kàn ṣe náà ni. Tó bá jẹ́ pé wọ́n ní impact ní ọ̀dọ̀ kábíyèsí, wọn ò ní máa sọ ìsọkúsọ bẹ́ẹ̀ because wọ́n ti mọ̀ pé òfo ni ló ń mú ọjọ́ kejì ọjà. Kò sí ìpín kankan fún wọn. Wọ́n balẹ̀ jẹ́, wọ́n bọ̀nà jẹ́. Wọ́n wá ń wá bẹ́kúnbẹ́kún. Ẹ bá wa béèrè lọ́wọ́ wọn pé ṣé ńgbà tí kábíyèsí ń suffer tí ò tiẹ̀ tí di ọba, ká tiẹ̀ sọ pé ó tiẹ̀ ti dọba, ṣé bí kábíyèsí ṣe rí ńsìn ni ìgbà tóun fi ṣán lọ tó sálọ? Wọ́n ní ṣé bí kábíyèsí ṣe wà ńsìn, ṣé ìgbà yẹn tó wà ńgbà yẹn, ṣé ìgbà yẹn bí kábíyèsí ṣe wà ńsìn náà ni? Bó ṣe wà ńgbà yẹn, ṣé ìgbà yẹn bó ṣe wà ńsìn ni? Àbí báwo náà ṣe ń sọ? Tó fi di pé eléyìí dé, òun náà fẹ́ bu tiẹ̀. Tọ̀hún yẹn dé, àwọn fẹ́ bu tiẹ̀. Ó máa ṣe wọ́n lọ́wọ́ o. Gbogbo àwọn tó ń wá wàhálà fún kábíyèsí, tó fẹ́ da àárín méjì òun, ayò kábíyèsí, tó fẹ́ da àárín méjì òun àti Naomi rú. Ó kù wọ́n, ó kù Ọlọ́run. Torí tá bá tiẹ̀ sọ pé ká máa sọ fún wọn, ká sọ nǹkan tó ń ṣe ká sọ fún wọn pé k'Ọlọ́run dá sẹ̀ríà fún. Ó lè má tó dé sẹ̀ríà t'Ọlọ́run ti deposit lẹ̀ fún wọn láti ṣe fún wọn. Ẹ̀yin èèyàn mi, ẹ rí pé eléyìí lágbára. Wúrà ọlá tó ti lọ, tó ní kíní kan, wọ́n ní kóun wá tẹ̀jẹ̀ mọ́lẹ̀, kóun wá tẹ kíní kan mọ́lẹ̀. Nítorí pé láyé òun ò ní ṣe, òun ò ṣẹbọ, òun ò ṣò. Ó lóun ṣe sálọ. Ṣé ẹbọ tí kábíyèsí ń ṣe ńsìn ṣé ó ti tán? Àbí kábíyèsí ò dẹ̀ ṣògùn mọ́, kò dẹ̀ ṣọ ẹbọ mọ́? Àbí ẹ̀jẹ̀ yẹn ò dẹ̀ sí ńbẹ̀ mọ́ tó fi padà wá pé lóun fẹ́? Ṣé ó fẹ́ wá tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ ńsìn? Àsìkò ti tó láti tẹ ẹ̀jẹ̀ tán ní kó wá tẹ̀ mọ́lẹ̀ tó fi torí ẹ̀ sálọ láàfin. Ṣé ẹ̀jẹ̀ náà ò sí mọ́? Ṣé tó wá da ẹ̀jẹ̀ náà lẹ̀ pé kó wá tẹ̀ mọ́lẹ̀, ṣé ó ti ready láti tẹ̀ mọ́lẹ̀? Tó fi ń sọ gbogbo àwọn yánma-yànmá nǹkan tí tá ń gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì. Wọ́n ló ti dé o. Òun fẹ́ gba ogún tòun. Ẹ̀mí mímọ́ ó ṣàánú wa. Kò sí nǹkan tí rẹ́dẹrẹ̀dẹ tí wọ́n sọ pé wọ́n ní Mósà, kò sí nǹkan tí Mósà lè rí. Kò sí rẹ́dẹrẹ̀dẹ tí Mósà ò lè wò tán tí ò lè rí tán ní géètì. Ṣé eléyìí lágbára? Ṣé eléyìí wá bọ́ sí? Báwo la ṣe fẹ́ sọ irú ọ̀rọ̀ yìí sí? Irú orin wo náà fẹ́ kọ sí gbẹ̀du? Ní ìtí wúrà ọlá ń bá kábíyèsí fa wàhálà.
ó máa ṣò wọ́n lọ́wọ́. A mọ̀ pé wọn ò lè succeed pẹ̀lú bọ́n ṣe múra kankankan pẹ̀lú kábíyèsí. Pẹ̀lú bí Wúràọlá tún ṣe múra kankankan fún Naomi. Ṣé Naomi kí lọmọ yẹn ṣe fún wọn torí Ọlọ́run? Àwa gan pàápàá tá wà lókèèrè tá ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ, ó ti ń sú wa. Pé kí leléyìí? But Ọlọ́run, téèyàn bá wà pẹ̀lú Ọlọ́run, wọ́n lóhun gbogbo ní ṣíṣe fún ẹni tó bá gbàgbọ́. Kò sí nǹkan tí Ọlọ́run ò lè bá wa ṣe. Kò sí nǹkan tí Ọlọ́run, ẹni tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, kò sí ogun náà tó le dede tọ́lọ́run ò lè bá wa ṣẹ́. Torí eléyìí lágbára. Wọ́n ní Wúràọlá ní business tóun àti kábíyèsí ń ṣe pé kóun ò tíì parí ẹ̀. Láti ìgbà wo sí ìgbà wo. Ọ̀hún yẹn ò san, ibi tó tún lọ ò tún san. Ṣé kó kúkú sọ fún kábíyèsí pé òun fẹ́ wá fẹ́ ọgbọ́n náà, ọgbọ́n tó ń dá náà nìyẹn tó bá fẹ́ padà sí ààfin. A máa beat around the bush. Gbogbo wọn náà fẹ́ fara wé Naomi. Torí pé wọ́n ti sọ pé ẹ̀ẹ́sì ni wọ́n. Naomi ẹ̀ẹ́sì. Ẹ̀ẹ́sì Naomi yàtọ̀. Nǹkan tí ẹ̀ẹ́sì Naomi ó wà very genuine. Tí ó bá jẹ́ ìgbékúgbé tí kábíyèsí gbé wá bá Naomi ní ààfin, kí ni Naomi fẹ́ máa kúrò? Ìyà ò jẹ Naomi, ṣé ó máa sọ pé ìyà ń jẹ òun? Àbí kí ló máa sọ pé ó ń ṣe òun? Ó ń gbádùn, ó ń ṣe kí bẹ́ẹ̀ tí kò sí bí èèyàn ṣe lè gbádùn tí ọkàn ìlú ò bá balẹ̀. Tí kábíyèsí ń gbé tó ń gbé oríṣiríṣi wá ká ọmọ ọlọ́mọ mọ́lé. A ti ẹ̀ gbọ́ pé ìgbà míì pé oṣù mẹ́fà gan pé kábíyèsí ò kí ń ṣí aṣọ. Kò tí ẹ̀ ń béèrè ibi tí Naomi wà láàfin. Pé kò tí ẹ̀ ṣí láṣọ wọn wò. But ó wá gbé oríṣiríṣi àlè, oríṣiríṣi àlè. Òun ló fi gbé àwọn gbètùgbètù. Òun ló fi kó àwọn kówèrè kówèrè kí gbogbo wọn ṣe kún ààfin. Ṣé obìnrin tó rí ẹ̀ bá pé, ṣé ó lè máa wo irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Pé kò sí nǹkan tí ó ń bọ̀ lókè tí ilé ò gbà. Kábíyèsí ò tiẹ̀ rí ti Naomi wò ńgbà yẹn. Kò tiẹ̀ rí. Kò dẹ̀ mọ̀ pé ó yìí máa lẹ́yìn. Ṣùgbọ́n òun náà ló ń lẹ́yìn. Ọlọ́run máa fi ìyà jẹ èèyàn. A ti ẹ̀ gbọ́ ti Naomi pé tí ẹ̀ yìí dà. Ṣebí Naomi tiẹ̀ ti bí, ó ti bímọ sí rẹ̀. Tẹ́gà àti ẹ̀ lè fi ti Naomi wé. Naomi àti ẹ̀ lè fi wé. Gbogbo wọn pátápátá tán ti rí ẹ̀sìn, wọ́n wá ń tọ́jú bọ ilé ìsìn, wọ́n fẹ́ jẹ. Wọ́n fẹ́ jẹ níbi tó ń ṣiṣẹ́ sí. Bóńbàtà yẹn ti ṣe ti ẹ̀rù yẹn títí lọ. Kí ló ń jẹ? Ṣé ta ló ń jẹ Zainab àbí kí ló lóun jẹ? Ó dàbí pé òun náà ni eléyìí tó ń pè ní Wúràọlá. Wọ́n tún Ayaba Péjú tún yọjú. Ọlọ́run ló máa kó kábíyèsí yọ. Èyí tán sọ pé òyìnbó tún nìyẹn. Kí ló orúkọ ẹ̀? Kí ló Empress Mahana àbí Madani. Empress Madani. Wọ́n ní ìyẹn náà obìnrin. Òyìnbó nìyẹn. Wọ́n ní ìyẹn náà tún wà. Ìyẹn náà tún fẹ́ bù tiẹ̀ lórí kábíyèsí nìkan. Ọlọ́run á kó kábíyèsí yọ. Tí Naomi tèmi ní pé Ọlọ́run á fi ìṣọ́ ẹ̀ ṣọ́ Naomi. Torí gbogbo wọn kàn ń jowú ẹ̀. Wọn ò dẹ̀ mọ̀ pé Naomi first class ni Naomi jẹ́ nínú ààfin yẹn fún kábíyèsí. Kò sẹ́ni tó lè fi wé. Tẹ́ bá wá jẹ́jẹ́ tí ẹ jẹ ìtẹ́fẹ́ jẹ kí a tètè mú kẹ yán kan kẹ kúrò ńbẹ̀. Kẹ yọ kúrò ńbẹ̀ kẹ má fi ti Naomi síwájú o. Tẹ́ bá fi ti Naomi sí inú ogun tó ń jà yìí, ẹ má fọwọ́ fa ogun mọ́ ogun o. Torí ogun tí ẹ fẹ́ tún fà mọ́ ogun ti Naomi. Ọlọ́run má jẹ́ kẹ́ jìyà o. Torí mo mọ̀ pé àwọn ogun ọ̀run, wọ́n dúró ti Naomi digbí. Wọn ò fi Naomi ṣeré. Àwọn náà ń jà fún Naomi bó ṣe wà yẹn. So ẹ kúkú fèsì kábíyèsí kẹ jẹ ìtẹ́ máa jẹ kí a tètè yọ kúrò. Ẹ rí gbogbo ìtẹ́ fẹ́ jẹ níbi tẹ́ ẹ ṣe sí yìí, ìyẹn náà máa le díẹ̀ o. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n tún sọ fún yín pé ìyẹn máa ti gbé ti ẹ̀ dé o. Ó lóun fẹ́ á jẹ tòun yẹn Wúràọlá o. Ó lóun fẹ́ jẹ níbi tí ó ṣe sí, ó ti lọ o. Irú àwọn yẹn gangan ló yẹ kó máa sọ pé àwọn ex-wife kì í ṣe irú Naomi. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn mi, kábíyèsí ti ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe. Wọ́n rò pé bóyá ìfẹ́ tí kábíyèsí ní sí Naomi pé ó lè rí lára àwọn ex-wife tó kù. Irọ́ gbù.
ìrọ̀gbọ́ excellent credit mark tí Naomi ní lọ́dọ̀ kábíyèsí kò sẹ́lẹ́gbẹ́. Kábíyèsí excellent ni ti Naomi níwájú kábíyèsí. Ẹ má fi wé. Tẹ bá forí wórí, ẹ máa ṣìwàhù. Ẹ̀yin olórí tí ó jẹ́ pé ọlọ́kànjúà ni yín, tẹ fẹ́ ṣe níbi tẹ́ ẹ jẹ́ ṣé ẹ máa jẹ ìyà lẹ máa bá ń bẹ̀. Ẹ̀yin èèyàn mi ẹ ṣé jàre bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Ẹ ṣé gan-an. Ọba Ọlọ́run á dájú lórí yín. Torí ẹ mo ṣe ní kí n tún máa fi etí gbọ́ ẹ. Èyí tí a tún rí gbọ́ nìyẹn pé wúrà Ọlọ́run máa tún jẹ́ kí kábíyèsí gbádùn. But àì tí gbọ́ pé kábíyèsí face, but mo mọ̀ pé wọn ò lè borí, wọn ò lè borí kábíyèsí. Kábíyèsí ló máa borí wọn àti Naomi. Ẹ ṣé gan-an bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.